Planet Radio TV àgbà ọba lóde fún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti sọ àwọn àsọtẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣáà wò. pé Ọlọ́run ti sọ pé mẹsáyà tó ń yàn tó máa tó lédè ṣe ó dìgbà tó bá jókòó lórí ìjókòó yẹn kí Nàìjíríà tó lè rọgbọ kí gbogbo àgbáyé tó lè rọgbọ tó bá jẹ́ pé gbogbo a máa dàrú ni. Ọlọ́run ti sọ mẹsáyà. bẹ́ẹ̀ ni a ti sọ lásọtẹ́lẹ̀ lọ. ó dà pẹ̀lú bó ṣe jẹ́ pé ìgbà àkọ́kọ́ rè tá lórí ọ̀fẹ́ àti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín lórí ìkànnì yìí ǹjẹ́ ẹ lè fún wa ní ìkan àbí méjì nínú àwọn àsọtẹ́lẹ̀ ilé ìtọ́lọ́run ti sọ tó sì jẹ́ pé ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ tẹ̀ sì ti sọ síta fún gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ti gbọ́ tí wọ́n sì ti rí tí wọ́n ti rí wò tó sì jẹ́ pé ó ti wá sí ìmúṣẹ. ó wà ńgbà tí a sọ pé Buhari máa di ààrẹ orílẹ̀-èdè a lè sọ pé ìgbà ẹ̀ máa pé Ọlọ́run sọ pé ìgbà ẹ̀ máa le ṣó ti pé second time ẹ̀ máa le tó máa le ṣó ti ń sìn pé ó dìgbà tí mẹsáyà yẹn bá jáde Ọlọ́run dẹ̀ sọ pé òun fẹ́ gbé mẹsáyà yẹn jáde ńgbà yẹn ṣùgbọ́n létà Ọlọ́run sọ pé nínú ọ̀rọ̀ tẹ́ sọ nípa ẹ̀sìn nípa orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ láti má tó orílẹ̀-èdè ṣe láti pa òun láti sọ pé kó rọra jókòó téèyà lè jẹ wá dáadáa téèyà bá jẹ wá dáadáa àáképe òun á gbé jáde. ǹjẹ́ ẹ̀yin ní lérò pé gbogbo apáta la mọ̀ mẹsáyà ọ̀hún. náà kí bó wá ò lè mọ kí tí wọ́n wá lámọ́ Ọlọ́run máa ń yàn ẹ mọ̀ pé Ọlọ́run yan Dáfídì pamọ́ ni nígbà tí Sọ́ọ̀lù wà Sọ́ọ̀lù gan mọ̀ ó dẹ̀ sọ Samuel ó ní ẹ bá mi yan ó ní ẹ ó ń kọ́ lọ sí ìdílé Jésù ó yan pé òun rí ọba kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ yan Dáfídì títí Sọ́ọ̀lù sọ pé kó wá máa fèrè fóun nígbà tí ẹ̀mí Ọlọ́run kò lára kò mọ̀ nígbà tí Dáfídì lọ ja ogun tó sọ pé Dáfídì pa ẹgbẹgbẹ̀rún Sọ́ọ̀lù pa ẹgbẹ̀rún Dáfídì pa ẹgbẹgbẹ̀rún ló sọ pé dájúdájú ọmọ ìyá jọba ló fi gbógun tì ló ṣe fi mọ̀ pé ọmọ yìí máa jọba so Ọlọ́run máa ń gbé nǹkan pamọ́ ni. Ọlọ́run gbé mẹsáyà náà pamọ́ bẹ́ẹ̀ni. ó dà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ipò tá a wà lásìkò yìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè kí ni ìmọ̀ràn yín fún gbogbo wa àti pé kí ni nǹkan tó yẹ ká máa ṣe tó yẹ ká máa gbé ìgbésẹ̀ tá a fi bọ́ nínú wàhálà tá a wà lórílẹ̀. a máa gbàdúrà ọba súnmọ́ Ọlọ́run tẹ́ fọ́ Ọlọ́run ṣe ibùgbé tẹ́ fọ́ Ọlọ́run sọ̀kun àyà yín a máa pèsè fún yín jíjẹ mímu a máa dáàbò bò yín ẹ tó bá súnmọ́ Ọlọ́run arúgbó ọ̀fẹ́ Ọlọ́run. lè tó túmọ̀ sí pé ká súnmọ́ Ọlọ́run gangan bẹ́ẹ̀ni òun ni kókó. òun ló dá wa náà tá a bá sùn tá a bá ti sùn sí àmọ́ nǹkan ò bá jẹ president ò bá jẹ gómìnà olùgbà tá a bá jí gbogbo. ká tó mú gbogbo ẹ̀ wá sí ìdánidúró ẹ jẹ́ ń tún padà sí àgbọn títí àwọn aṣáájú ẹ̀sìn tá a bá wo ìjọ pọ̀ lóríṣiríṣi káàkiri orílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé àwọn tí a lè tọ́ka sí ní méní méjì mẹ́ta tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ wọn láwùjọ wọn ìyàn àwọn òṣèkú kéré gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn lọ́nà méjèèjì àbí ká sọ wípé lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀pọ̀lọpọ̀ wọn là ń sọ wípé wọ́n ń gbàlejò àwọn olóṣèlú yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbàdúrà fún wọn gba ìwó débẹ̀ bẹ́lẹ̀ bá débẹ̀ lónìí pé bàbá ẹ gbàdúrà fún mi ó ti débẹ̀ ó ti wọlé tí kejì náà bá ti débẹ̀ bó ti ẹ̀dìbò ó ti wọlé bí kẹta bá débẹ̀ bó òdìbò ó ti wọlé gbogbo wa la sì tá a bá sì wo ìjọ àwọn wọ̀nyí lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ pé wọn kéré nú ayé kí ni tẹ́ ẹ lè sọ sí irú àwọn tó jẹ́ aṣáájú ẹ̀sìn. nǹkan tá a fẹ́ sọ fún yín bí Ọlọ́run ṣe ṣe àkóso tí ẹ yàtọ̀ ò bá ní ṣọ́ọ̀ṣì bá pa gbogbo àgbáyé èèyàn ò ní pé o jẹ́ ìránṣẹ́ Ọlọ́run o lè máa fara ẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó má jẹ́ lẹ́dọ̀ Ọlọ́run kí mo sọ fún yín. èèyàn lè máa fi o lè máa ṣiṣẹ́ ìyanu kó máa ṣe gbogbo bó ṣe wù ẹ́ kó má jẹ́ pé Ọlọ́run ló rán iṣẹ́ kó jẹ́ ẹ̀mí èṣù ni
tí ó ti ń sìn ìjọ tóbi ìyẹn ò sọ pé kí àwọn èèyàn ní ìjọba ọ̀run wọ̀. ṣùgbọ́n ìjọ tóbi là ń lé kiri lásìkò yìí. òun là ń sọ fún yín, mo ti sọ fún yín pé owó là ń lé kiri. ẹ wo Orímọládé mélòó lọ́rọ̀ tó ní, ẹ wo Babalọ́lá, ẹ wo Ọ̀ṣọ́fà náà mélòó lọ́rọ̀ tó ní, wọn ò lọ́rọ̀ náà. Àwọn aṣáájú ẹ̀sìn tiẹ̀ máa ń sọ nǹkan kan pé tó bá jẹ́ wípé ìgbà tí Jésù wáyé tó bá yẹ kí wọ́n ti ń gun fẹ́ǹsà òun ni Jésù ó gùn wọ Jerusalem. àwọn ẹ̀jẹ̀ sọ fún ẹni tí Ọlọ́run bá yàn wọn ń kọ́rọ̀ ọjọ́ kò sí ọ̀rọ̀ níṣẹ́ Olúwa kì í náà ṣe gbogbo ọrẹ náà gbẹ́dọ̀ gbà. kì í ṣe gbogbo ọrẹ. bẹ́ẹ̀ ni torí ọrẹ máa ń fọ́jú. ẹ ṣáàwó ẹ bá a tàn mọ́lẹ̀ síbi ọrẹ ọ̀hún sá. ọrẹ mi wà tó jẹ́ máa gbà tó máa kó bá òjíṣẹ́ Ọlọ́run but nísìnyí bẹ́ẹ̀ tó ṣe oògùn owó tàbí bẹ́ẹ̀ tó jalè bó bá kó wá ń sìn wọn lọ́lọ́run yà sí mọ́ náà ni. but wọ́n tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó bá wà nú ẹ̀mí tọ́lọ́run bá ń lò tó bá ti ń mú bọ̀ Ọlọ́run àti sọ fún ẹ pé má gbà mú nǹkan ẹ. lásìkò yìí sì rèé ìwọ tó bá lówó nù jọ gan-an wọn ní recognize. kì í ṣe yẹn lọ́lọ́run wò kí mo sọ fún yìí. kì í ṣòun lọ́lọ́run. kì í ṣòun lọ́lọ́run wò nígbà tó bá fi gbogbo ayé kọ́ ọ̀rọ̀ jọ tó padà lọ ń jìyà ìdájọ́ wà o. ṣùgbọ́n a ti gbàgbé. àpàpà jẹ́ nígbà tó bá bẹ̀ sí jẹ́ kán ó dàbí olè tó jalè ni ọjọ́ tó bá mú àwọn bẹ̀ sí jẹ gbogbo ìyà tó ti jẹ ìgbádùn tó jẹ lọ títí. kí wàá ní ìdí tó jẹ́ páwọn ọ̀wẹ́ àmọ́ bíbélì torí ojoojúmọ́ là ń gbọ́ èrè ni kí ni ó jẹ́ fún ènìyàn tí ó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀nù kí ni ó fi ṣe pàṣípààrọ̀ sáwọn ọ̀wẹ́ yóò ro. ẹ̀wọ̀n kà á sí àwọn òṣètò Ọlọ́run kò sí nǹkan tó wà ní ayé kó gbogbo ọ̀rọ̀ jọ ọjọ́ kan wà dẹ̀ fi gbogbo ẹ̀ sílẹ̀ níbo ló ń kó lọ gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ yìí níbo ló ń kó lọ. ó dà ní ṣókí kí ni àmọ̀ràn yín fún àwọn tó jẹ́ aṣáájú lórílẹ̀‐èdè yìí láwùjọ yálà lágbọ̀n ẹ̀sìn ni o yálà ní agbọ̀n kan àbí mi yálà lágbọ̀n òṣèlú ni o káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà. tiwa ni pé ká bá Ọlọ́run ká ní kí Ọlọ́run dáríjì wá ká lè padà sẹ́dọ̀ Ọlọ́run tó bá padà sẹ́dọ̀ Ọlọ́run tí ẹlẹ́sìn orílẹ̀‐èdè yìí bó ṣe pọ̀ tó tí gbogbo wa bá padà sẹ́dọ̀ Ọlọ́run kì í ṣe fẹ́ owó ara mi mò ń jàdùn àtọmọ mi tí ó ti lè sìn ká lè wà lórí òtítọ́ àti pé lórí òtítọ́ sọnù lórílẹ̀‐èdè yìí àwọn bàbá ayé àtijọ́ ń gbà kan ṣe gbogbo ohun tó ṣe wọ́n máa padà lórí òtítọ́ ni wọn kì í dára wọn tí ó ti lè sìn á gbọ́dọ̀ padà lórí òtítọ́ ló sọnù lórílẹ̀‐èdè yìí tó òtítọ́ bá ti sọnù ìfẹ́ owó ló máa pọ̀ jù. ìfẹ́ owó ni. bẹ́ẹ̀ ni òtítọ́ ló sọnù. lè tó túmọ̀ sí wípé ní gbogbo agbọn wáyátà ìṣàlùwalẹ̀ olóńgbò wọn ọgbọ́n àti kẹràn jẹ ó dà ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn. orúkọ mi ni wòlíì Ọlágúnróyè Fálèyímú tá a mọ̀ sí Ariran Agbaye. ẹ ṣeun. Planet Radio TV àgbà ọba lóde.